من الكرام فكن أستغفر الله من يتوب إليه. bí ó ṣì bá kún £1 lọ́dọ̀ àwọn tí wọ́n máa ń rán sí yàn Ọlọ́run ní jẹ́ ó tọ́ sí yín. Àmín. Al-aarifu yu'rafu al-aarifa. Akramakumullah. Ẹni bá ní irú ẹni ní máa mọ iye ẹni. Ẹgbàágbèjì àwọn èèyàn ni wọ́n rí ìmọ́lẹ̀ wọ́n sì dínà yẹn. Allah. Àmọ́ I really appreciate you. Ó jẹ́ gbádùn ara mi wọ̀n yìí. Bá ń bọ́ kíní ìdákun. Mo fẹ́ ṣe wá sí tẹ́lẹ̀ ni. Bàbá wa Nurul Faida Zize. Ẹ bá ń pariwo Zize. Mo pè wọ́n kọ́ wá ṣàdúrà fún wa ní. Mo wá dà ní ẹ̀pẹ́ ìsìn wá sí. Kò sí tí mo fẹ́ sọ́jú ọ̀rọ̀ Ànábì wa Muhammadu lọ. Sallallahu alaihi wasallam. Aládọ́ni ó yá yìí. Wakumullahu kalima. Mo wá fẹ́ ṣàlàyé torí ẹgbàágbèjì àwọn èèyàn kún lù báyìí nísìnyí. Wọ́n ní a máa ṣọjọ́ bí Ànábì mọ́. Sallallahu alaihi wasallam. Àwọn bàbá ńlá wọn èèyàn ò dá wọn mọ̀. Ànábì la dáma, Ànábì tá a dáma lẹ́ni a máa kì í mọ́ yìí. Ya nabiyuna bil hayati fawsaramati. Wọ́n bọ̀ kí tó lọ bẹ̀. Àmọ́ wá sí ti wá ṣe ra rẹ̀ báyìí. Wafakallahu kalima. Àwọn àyè àwọn èèyàn bẹ́ ń kalẹ̀ yìí tá a fẹ́ jàǹfààní wọn lálẹ́ yìí. Wakumullahu kalima. Wọ́n wá wà kókò mú ló ti lọ. Àwọn Yorùbá wọn ní a kì í bá ẹ̀fọn lábàtà lẹ́ẹ̀mejì. Akramakumul karim. Àwọn èèyàn ń bẹ lórí kalẹ̀ ohun tó ṣe yí pé tí wọ́n ti jáde àìsùn báyìí gbẹ̀yìn ó ti dé lọ́gbọ̀n ọdún. Allah, Allah. Bàbá wa bá Ọlọ́rin bàbá pariwo ṣéèwù. Balógun lọ́dọ̀ Ọlọ́run wọ́n tó bá pariwo ṣéèwù látòní lọ ayé rẹ̀ wọ́n súnmọ́. Sọ pé tó kó bá pọ̀jù àwọn èèyàn ní pé wọ́n ti náà ìgbàgbọ́. Ayakumullah. Wọ́n ní Ọlọ́run lóòótọ́. Wakallah. Ṣùgbọ́n tó bá yẹ pé lóòótọ́ ló ní Ọlọ́run ọba táwọn òní ti ń dá lára ń tàrí. Ẹ pariwo aláwọ̀ dáadáa. Bàbá wa bá Ọlọ́rin ẹ bá pe ṣéèwù. Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fún yín bàbá. Ẹ̀yin nìkan ṣo ẹ tó níwàásí. Ayakumullah. Ẹ tó lọ́rọ̀ níwájú mi. Wakumullah. Nítorí tá a bá lọ́dọ̀ yẹn gbàgbéjì àwọn èèyàn àbá lọ́dọ̀ wọn. An'amallahu alaykum. Sheikh Labi mo sọ pé kéèyàn má jẹ́ aládàájẹ àwọn tí wọ́n ń bá wí nù. Ayakumullah. Ó dáa fún ojú fẹ́ kó dáfẹ́ lómi. Akramakumul karima. Bàbá wa bá Ọlọ́rin. Ṣéwù. Níjọ́ tẹ́ ti bẹ̀rẹ̀ ayé ẹ̀ náà kiri. Súrọ́ọ̀kì ò bá yín rí. Ẹ rà kiri. Allah. Lágbọ́rọ̀ Ọlọ́run tẹ́bi kú láyé ẹ̀ ní má padà sábúrú. Amina. La ilaha illallah. La ilaha illallah. Ẹgbẹ̀rún iná tẹ́ iná kò lè di oríire fẹ́lẹ́ rí bú. Ẹni bá ń ronú kó bàjẹ́ fẹ́ lómi. Káwá sa iná tẹ́ iná 1 million fún ayé rẹ̀ ò lè dá. Ẹgbẹ̀rún tàbátì àdá bẹ́ẹ̀ bá kàfẹ́lẹ́ rí rẹ̀ irọ́ lè ń pa. Wa ma alayna illa al-balagul mubin. Àmúdá liman. Amudan. Liman akramana bi Ahmada. Bi Ahmada. Wasadahu. Fadilan ala man awjada. Bàbá wa ọba Ìlọrin. Amudan. Ẹ bá pariwo ṣéwù dáadáa. Ọlọ́run ní yóò bàjẹ́ fún yín o. Mo wá fi àlùbáríkà tí mo fi kí bàbá wa àgbà tó jẹ́ mùdírù ilé bàbá mi. Al-Mudir Al-Imam Al-Khalifa Ismail Khalil Mustafa. Ẹ bá sọ pé radiyallahu ta'ala anhu. Ọlọ́run ní jẹ́ máa padà sábúrú. Bákan náà bàbá wa Sheikh Bashir Abidemi Saide ìdí Ọlọ́run ní jẹ́ máa padà sábúrú sá. Bákan náà mo kí bàbá wa olówó Zize. Ẹ bá ń pariwo Zize. Bàbá dáadáa ni wọ́n yàn gì púpọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ ayé ti pẹ́. Ọlọ́run ní yóò bàjẹ́ fún yín sá. Bàbá wa Pásítọ́mì Adélẹ́kàn Ọlọ́run ní yóò bàjẹ́. Bàbá wa Mukadam tí wọ́n jẹ́ olórí tún ní ìlú Péjú ládùúgbò mi Ọlọ́run ní yóò bàjẹ́ fún yín sá. Àti Alhaji wa bí gbogbo yín bàbá yìí ni mo kí. Mo kí bàbá wa Lọ́ṣùnúbì, bàbá wa Lọ́rọ̀ Rashid,
gbogbo yín pátá ni mo kí o Ọlọ́run bá mi dúpẹ́ fún yín o. Àmín. Mo kí àwọn bàbá wa ìmáàmù ìran wọn League of Imam Alfas Ọlọ́run ní yóò bàjẹ́ fún gbogbo wa. Bákan náà mo kí Alhakiki látàbí òkúta kò ní bàjẹ́, Sheikh Sami kò ní bàjẹ́, bàbá wa Sheikh Ahmed Tijani láti Ẹdẹ jazakumullahu khairan. Bàbá wa Al-Khalili onímọ̀jẹ̀sìn ní tí mo kọ́ bá fi fẹ́ràn wọn ni pé wọ́n bá bàbá mi jókòó. Rahimahullah. Bàbá mi Sheikh Ibrahim Khalil Mustafa wọ́n dé Karachi lọ́dún kan. Wọ́n dé láti Saudi. Wọ́n wá wọ bẹ̀ báyìí. Wọ́n wá bá bàbá sọ̀rọ̀ tán. Wọ́n wá fẹ́ máa lọ. Àwọn ọmọ tí wọ́n dìde wọ́n ṣe karama wọn. Wọ́n ní gbogbo ẹ̀yàn máa la ilaha illallah. Gbogbo ibẹ̀ ti wà yìí. Ta ni jẹ́ Abdulsalami nínú yín? Gbogbo wọn bá wojú ara wọn báyìí. Wọ́n ní bàbá kò sí. Bàbá tún wọ̀ báyìí. Bàbá ní ta ni jẹ́ Mustafa nínú yín? Wọ́n tún wojú ara wọn ní bàbá kò sí. Gbàtọ́ tó yà wọ́n ní ta ni jẹ́ Ibrahim Khalilullah inú yín? Khalilur Rahman. Wọ́n ní bàbá kò sí. Bàbá mi ní bó bá jẹ́ sí pé mo rí kan ní ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí ni òní yìí ní fún tì ní scholarship tó bá ti kúrò bí kò lọ kéwù sí Saudi. Àwọn tó bí wá àtàwọn tó tọ́ wá àwọn tó bí wá àtàwọn tó tọ́ wá nínú ilé àwa látòkè délẹ̀ kọ́ lọ́hùn bá wá kẹwọn. Sheikh Abdulsalam ni wọ́n pè ní ajẹ́ni fújà òun ló bí Mustafa ló ṣe wá bí bàbá tó bí èmi Ibrahim Khalil Mustafa. Gbogbo àwọn tí wọ́n ń wí ìwòlé Ọlọ́run ni wọ́n. Bàbá ní tó bá rí bẹ̀rẹ̀ yín bù yín lówó tẹ̀ nígbàgbé wọ́n wá bù wọ́n lówó. Àbá àtúnṣọ̀rọ̀ yìí ẹ̀gbọ́n mi kan ní ṣèyàwó lẹ́pẹ̀ẹ́ nígbà tí ń wí nígbà tí mo délé mo lọ sunkún ni. Pé kí la ṣe lọ́wọ́ bàbá yìí tó ṣe pé gbogbo bí tá a bá dé là kọ́ rẹ̀ mbẹ́. Kò balẹ̀ jẹ́ ká tó débẹ̀. Àbá o wà á tọ́ olùmọ̀ kọ́ mẹ́ka nà o. مريد لكائنات ومصطفى مريد لكائنات ومصطفى. Bàbá náà ni ó ṣe dáadáa. Bàbá náà ni wọ́n ṣe dáadáa. Ó ṣe dáadáa. Wọ́n ṣe dáadáa ká ẹ̀fọ́ wọn náà. Ayé gbórí. Lọ́jọ́ gbogbo kúndà yóò dà bẹ́ẹ̀. Gbogbo ọjọ́ máa dà báyìí ní ìdá bẹ́ẹ̀ ní ìdá bẹ́ẹ̀ ní ìdá. Bàdá mi ṣe ni wọ́n ń ṣe ìyàwó lẹ́pẹ́. Àwọn bàbá wọn ní bàdá àwọn kan ní ṣe ìyàwó lẹ́pẹ́. Àkàrà mẹ́kù. Àwa jókòó kalẹ̀ báyìí. A jókòó kalẹ̀ ń bẹ̀ wò. Àfáà yẹn ló wá fẹ́ so igi. Àwọn àfáà wọn fẹ́ so igi. Wọ́n wá wá láti Ìbàdàn. Wọ́n wá láti Ìbàdàn. Wọ́n ń gbọ́ Khalilu Khalil. Wọ́n sà ń gbọ́ kan tí ń jẹ́ Khalilu Khalil. Wọ́n á ní Khalilu wọlé léyìí. Khalilu wọlé léyìí. Wọ́n ní tìjàbú náà ni. Tìjàbú náà ni. Ó lóun ó sọ ọ̀rọ̀ kan. Àwọn bàbá náà ó sọ ọ̀rọ̀ kan. Tó ń gbé òun tó ń wò sọ́jà. Òun ló wá sọ ìtàn tí ń sọ yìí ń jáde fún wa. Ó ní jọ́ náà òun pẹ̀lú àwọn ọmọ kí ó ti bàbá kù lọ. Wọ́n bá bùn àwọn lówó náà àwọn náà owó náà fún tírímọ̀tì kò sí tán. Báwọn ti pọ̀ tó nulẹ̀ Ọlọ́run bá ṣàlàyé bá wa kẹ́ wọn. Àlejò Ọlọ́run ní yóò bàjẹ́. Àlìjẹ́bù àṣírí kálílé àlìjẹ́bù àṣírí kálílé àlìjẹ́bù àṣírí kálílé àlìjẹ́bù Mawlana Khalili. Ọlọ́run bá jẹ́ bàbá wa Sheikh Ibrahim Khalil Mustafa. Ọlọ́run bá jẹ́ àdébọ̀ Muhammad. Ọlọ́run la ilaha illallah. Ẹ̀bá pẹ̀lú àmín ẹ̀lákaná. Ẹ̀bá pẹ̀lú àmín ẹ̀lákaná. Ẹ̀bá pẹ̀lú àmín. Mawlana Sheikh Ahmadu Labibu Ìpamọ̀rin. Bàbá tí mo fi ń bí nìyẹn. Nígbà tí Sheikh Labibu bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀kan, tọ́wọ́n dárúkọ bàbá àgbà Ìpamọ̀rin alábàárìn mi. Mo ní Sheikh Labibu máa dẹ̀ dá mi mà lálẹ́ yìí. Àtọ̀lọ́lọ́ bá kọ́ ọkùnrin. Ẹ̀mí yóò dá mi mà, àṣẹ́bí mi ni. Kọ́wákúnmọ́lá. Àṣẹ́bí yẹn ó bá a sọ kò sọ́jà, àṣẹ́kò wo bẹ̀ dáadáa, ó lè sọ́mọ ẹbí rẹ̀. Fọláṣẹ ìyá ọ̀hún. Ó ní má lọ sọ̀kù, má lọ sọ̀kù. Bó bá lọ sọ̀kù, bó bá lọ sọ̀kù. Ó lè jẹ́ bàbá rẹ̀ ló máa bá. Ó lè jẹ́ ẹ̀gbọ́n rẹ̀ ló máa bá. Ó lè jẹ́ àbúrò rẹ̀ ló máa bá. Ó lè jẹ́ àǹtí rẹ̀ ló máa bá. Bẹ́ẹ̀ bá fẹ́ sọ kòkòrò lẹ́ẹ̀mejì. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe kàkòrò lẹ́ẹ̀mejì. Bẹ́ẹ̀ bá fẹ́ ṣe òrè kòrò lẹ́ẹ̀mejì. Ìyá o. A ní ẹ̀hìn. Nínú láàdì
البرية مصطفى يا رسول إذا أن ربي قد اصطفى ọlọ́kùn wọlé àlùbáríkà nẹ́bọ̀ Muhammadu. يا رسول gbogbo àwọn ẹni ọlọ́run tí wọ́n bẹ́ ń kalẹ̀ yẹn ló máa jẹ́ ìmọ̀padà sábúrú. إذا أن ربي قد اصطفى bàbá wa gba Mọ̀lánà Sheikh Ahmadu Labibu Ìpamùrí. ọlọ́run má jẹ́ ó bàjẹ́ fún bàbá yẹn o. أعطاه المقام كأنه ìmọ̀lẹ̀ wọn bẹ́ ń bí. مراد مريد الكائنات ومصطفى ojú rẹ ni òjì ni òjá ọmọ pé ìmọ̀lẹ̀ bàbá àgbà ní Ìpamùrí bẹ́ ń bí. مراد ojú rẹ òjì. مراد bó o bá rí náà jìnnà dáadáa. ó mọ̀ pé bàbá àgbà ní Ìpamùrí bẹ́ ń bí lálẹ́ yìí. وأعطاه المقام كأنه مراد مريد الكائنات ومصطفى bàbá àgbà ní Ìpamùrí ọlọ́mọ jẹ́ ọlọ́pàá padà sábúrú. ọlọ́pàá ò ní sàmì dáadáa. يا الله gbogbo ẹni bá sàmì òun náà ní ọlọ́pàá sábúrú. la ilaha illallah. gbogbo àwa ìdùnnú wọn náà ní látòrí Sheikh Labi. àwa ìdùnnú bàbá àgbà ní Ìpamùrí náà rèé. gbogbo wa pátá ọlọ́wọ́ má jà ń má padà sábúrú. la ilaha illallah. má jẹ́ kí bàbá náà ń má padà sábúrú. la ilaha illallah. ẹ bá kárò àmín. mo kí àwọn alága. حياكم الله الكريم most especially Honorable Tola Banjo Idris Tola Banjo. حياكم الله Ọlọ́run kó bá mi kí yín. آمين ọmọ bàbá ní Ìpamùrí ni wọ́n. حياكم الله nígbà tí mo gbọ́ pé wà ní London نعم wọ́n á wò pé abánalébò ní wà ní níta bàbá wọn mo fẹ́ ṣe ń bì bàbá rí ọmọ níbi nǹkan bàbá rẹ̀ ká fura sí. حياكم الله àmọ́ Ọlọ́run wá gbà yín láàyè الحمد لله torí pé ẹni tó pọ̀ tẹ́ fẹ́ gbà lọ́dọ̀ Ọlọ́run ni. حياكم الله Ọlọ́run ọba tí máa bún yẹn àwọn kan bẹ láyé wọn ní béèrè pẹ̀lú ẹnu ọkàn ni wọ́n fi rò ó lẹ́ẹ̀kan náà lọ́lọ́run máa mú fún wọn. الله wọ́n á máa pè wọ́n ní yawman la yawmayn. يومين èní ni kò sí ní dọ̀la. حياكم الله gbogbo orú wọn bẹ́ẹ̀ Ọlọ́run wọlé àlùbáríkà wọn èyí bí tẹ́ fẹ́ dé yẹn Ọlọ́run gbogbo yìí níbẹ̀. آمين ẹ ṣàmì dáadáa. آمين Honorable Idris Tola Banjo ẹ dìde sókè báyìí kẹta níyẹn lẹ́ẹ̀kan náà. bàbá náà ń di ẹ kọ̀ kẹta níyẹn láàrin ṣe kan. tọ́ ẹ surprise mi lálẹ́ yìí. Allah ẹ ráyè Allah ẹni tí ò ráyè tó wá ráyè tọ́lọ́. kọ́lá ó fẹ́ ráyè ṣe nù. Rabbi shrah li sadri. ọmọ ṣàdúrà fún àgbà náà jẹ́ ń gòkè kì í ṣe ẹni tó wà lókè ni wọ́n sọ bẹ́ẹ̀ fún. tọ́ wa yassir li amri. ẹni tó wà nílẹ̀ nílẹ̀ la máa ń bẹ náà fún bọ́lá ọjọ́ gòkè. wahlul uqdatan min lisani. ẹni bá ti wà lórí bẹ́ẹ̀dì wọn yìí ṣàdúrà fún ọgbà ọlọ́run gbé gòkè ó ti gòkè ọ̀rẹ́dì. yafqahu qawli. nǹkan méjì ló bèrè fún àkọ́kọ́ kó má wálẹ̀ ẹlẹ́ẹ̀kejì kó gun òkè ju òkè tí ń bẹ lọ. waj'al wazirran min ahli. méjèèjì tí mo bèrè ọlọ́run kó mu ní lọ́wọ́. Harun akhi. ọlọ́run bá kí ànábì wa Muhammad gbogbo àwọn ẹni ọlọ́run ni wọ́n ṣàdúrà fún yín èmi ẹ̀ mọ́ tẹ̀sí fọlọ́run o mo wá wo òmìnir Tọ́lá Honorable Tọ́lá náà yín kì í sọmọ tọrọ ọdún àwọn bàbá àti ìyá yín ló ṣiṣẹ́ ẹ̀yin náà wàá gbalẹ̀ jẹ́ gbogbo ẹni sunkún lọ́dọ̀ yín ní rẹ́rìn gbogbo àwọn ọmọ yín pátá ni wọ́n sọ̀rọ̀ yín dáadáa Allah. bẹ́ẹ̀ bá ti gbọ́ mo wí lálẹ́ ọlọ́run sì ní yóò bàjẹ́ fún yín. Àmín. Àmín. ẹ jókòó. Bàbá ni ẹ jókòó lẹ̀. Honorable Yomi kọ Ya Musa. níjọ́ tẹ́nìkan rí pósítà tó ní invitation yẹn ó ní bàbá yìí á ń sè o. Ayakumullah. mọ́lọ́mọkùnrin náà dá síbẹ̀ náà. pàtàkì lálẹ́ yìí tó náà tó white ó wá fi ìgò tó dá sí. ọmọ tó mọ̀ra mu ó tó wá mú fìlà white ó nà tiẹ̀ ló bá plum. Tọ́. ẹ bá yorùbá nẹ́bí. Inni sawaytuka ala nnasi bi risalati Wa bi kalami. Yomi kọ ẹ ní jáwọ́ sínú kànga ayé. Àmín. alábàárikà nàbí wa Muhammad. Alayhi wa sallam. gbogbo ń tẹ́ dàlánìyàn láti ṣe ọlọ́run gbà yín láyè. Àmín. alánàbí lọ́dọ̀ ọlọ́run. Àmín. àti ẹ bá ń dákọ̀. naam bẹ́ẹ̀ bá ṣe yẹn lóore èèyàn máa rí fún olóore ni. Sawaytuka. àti ẹ̀wá bọ̀ bẹ́ẹ̀ bá sọ pé o gbà tó wà láwọ́ báyìí tẹ̀ wá rí nǹkan kan bẹ̀ olóore ni Atituka. bí nǹkan bá ń bẹ̀ ń bẹ̀ yóò kù ọ́. Ayakumullah. ọ̀nà níbi kọ́ọ̀sì mọ́lọ́ládé ọmọdé ni Ayakumullah.
Ọlọ́run wá gbé nǹkan àgbáyé lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí máa ń gbọ́ ọ̀rọ̀ tó dáa ni Ọlọ́run níjó wálé láéláé Ọlọ́run sì ní kọjú pa o oore náà ní padà sẹ́yìn la ilaha illallah. Adébísí vice chairman local government Jẹ̀bú Òde ni Ọlọ́run ní dá ẹ padà sẹ́yìn ibi tó fẹ́ dé Ọlọ́run àgbẹ̀ débẹ̀ Àdùkẹ́ Ọlọ́run níjó bàjẹ́ fún Ọlọ́run barika ní Muhammad Ọlọ́run dáadáa wájú Ọlọ́run Ọlọ́run la ilaha illallah. Honorable Jimmy Adébísí yá àwọn ni wọ́n kọ́ dé mo ti wá gbọ́ àwọn àbámbàjì ìrìn ọ̀rọ̀ nítorí agbo yìí èmi ti wá ń bẹ lọ́wọ́ fún wọn pé masha Allah èrò ọkàn wọn níwájú Ọlọ́run bá wọn lọlé àṣẹ ẹ̀ṣẹ́ á dáadáa la ilaha illallah. Gbogbo àwọn alága tó kù tátú ni alájà ṣe yí àyè yìí Ọlọ́run bá dúró tàwọn náà àti tátú ni ó ti tán alájì bíntì láyé bíntì láyé ayé sì kéré lóòótọ́ ìyá ẹjọkú tó di tọ́lọ̀ tó tàn ní Muhammad gbogbo wa pátá aláṣọrí rẹ kalẹ̀ alájì bíntì láyé Ọlọ́run jẹ́ ìmọ̀padà sábúrú o gbogbo ẹ̀yìn alága pátá Ọlọ́run bá dúró tì í ọlọ́ abẹ́ ṣé wá yí ànábì sí yìí ẹnìkan débi ó ní bàbá ṣe é fẹ́ ṣe ìyàwó fọmọ ni mo ní rárá ànábì náà mo fẹ́ kó jáde. محمد في كل دور أول أنه الخطوب عليه العمل أنه الخطوب عليه bàbá ọ̀pọ̀ ìnáwó tẹ̀yẹ̀ bá ṣe èyàn kí rówó rẹ̀ padà mo ní mi ṣe torí owó mo ṣe torí tọ́lọ́run ni ṣèbára òun ló pèsè tí mo ná ṣọba tó wá pèsè rẹ̀ wọ́n sọ fún mi kó ti kú ni ọba tí òkú ti ń bẹ lórí àtẹ Ọlọ́run tó bá gbọ́ nígbàgbọ́ nínú Ọlọ́run sọ pé bó ṣe náwó sókè tó sọ pé aláwọ̀ yẹn gbogbo oore tó ń bè lọ́dọ̀ Ọlọ́run yóò nà ló wá bá wọn. Ìbànújẹ́ yìí rẹ̀ ó kú látòní lọ. Gbogbo àwọn Zawiyatu Salam ẹ̀ ní wàlẹ̀ láéláé. Bí ẹ bá ń ronú pé ká ṣubú yóò ṣubú. Ọlọ́run wa ti ṣubú kíákíá. La ilaha illallah. Gbogbo àwọn ọ̀dọ́ àwọn tí wọ́n fẹ́ al-balagul mubin. Ẹ pariwo Allah. Àwọn yẹn bẹ̀rẹ̀ sí ní pariwo I have many fans in Ijebu land. Wọ́n bẹ̀rẹ̀ sí ní pariwo throughout the world. You got it. Mo wá jókòó nílé mo wá bẹ̀rẹ̀ sí ní gbọ́dọ̀ sí mi ní sáàlì bàlágùn tí wàá débi yìí náà. Gbogbo yín pátá Ọlọ́run jà sórí rẹ̀ kalẹ̀. Sabiqu bil khayrati. Ọlọ́run wọlé bá Ànábì ló gbá jùlọ gbogbo nǹkan. Zul mujizati sahibul ayati. Gbogbo orin láyé Ànábì ni. Muhammadun wa rasulur radi. Ànábì yẹn tó ṣe wípé bẹ́ẹ̀ bá ti fẹ́ràn rẹ̀ gbogbo orin tọ́lọ̀ ń dá yóò máa fọ́n tì. Aliburi tada wa sahibul miraji. Gbogbo Ànábì lọ́lọ́run dá. Wọ́n ti pọ̀ tó Ànábì nìkan ló lọ òkè lọ́dọ̀ àtàyè lọ sí bọ́ọ̀lù lọ́dọ̀ ní sánmà. Muhammadun adil huda lamul huda. Bẹ́ẹ̀ bá sọ pé òun bẹ ní òkùnkùn tó bá dá Ànábì mà ìmọ́lẹ̀ ó sì máa wọnú ayé. Mudi wa muda mutade kamsada. Ànábì ló ń jẹ torí pé ìmọ́lẹ̀ l'Ànábì tó bá ti wọnú òkùnkùn báyìí tó bá ti wọnú òkùnkùn báyìí tó wọnú ìbànújẹ́ báyìí. Olókùn báyìí. Muhammadun máa kí ìzọ́lá rọ́bì. Alára yóò zamzam yóò lè yasọ́ra bí. Ọlọ́run náà bẹ́ẹ̀ Ànábì náà ní jẹ́ bẹ́ẹ̀. Muhammadun nasi wa khairun nasi. Nasi ba nasi wa sanun nasi ba. Muhammadun amina wallahi. Gbogbo wa pátá ládàá ní ẹ̀kan nísìnyí. Ọjà ní ẹ̀bá yìí. Gbogbo tí yóò máa ṣàwọn èèyàn láǹfààní láti ń gbọ́ látàárọ̀. Ayakumullahu al-kariba. Mo sì fẹ́ kí àwọn àyè àwọn àfáà ṣàdúrà láyè yìí. Ayakumullah. Mo fẹ́ kí ìṣòro àwa mùsùlùmí ó tán. Sọ pé ìṣòro mi á tán. Ọlá àpò ò lè sọ bẹ́ẹ̀ dáadáa. Látàlẹ́ ìlọ ìṣòro mi á tán. Oríire mi ó dìde ńlẹ̀. Sọ pé ṣé báyìí pé oríire mi á dìde ńlẹ̀. Bí mo ti wí fún ẹ sínú ayé èèyàn ó lè máa rí bẹ̀ fún ẹ, á rí bẹ̀ fún mi. Àmín. Táníyàn rẹ ò bá ti dàrú sí mi. Allah. Ó bá pariwo Allah. Allah. Bàbá wa bá ń bẹ lórí ìjọba yìí tí mo fi fẹ́ràn wọn láyé. Wọ́n sọ àyè ọ̀rọ̀ méjì fún mi. Níjọ́ tí mo bí ìbejì. Mo wá wà lọ́sibítà. Wọ́n wá pè mí. Wọ́n wá sọ fún mi pé olórí tún
ìlú péjú mọ̀ wí o wọ́n wá ní Al-Balagh mo ní nàmsà mo gbọ́ pé òbí bèjì wọ́n ní you are special my brother I really love you Allah. wọ́n ní I love you I'm proud of you all the time Allah. ọ̀rọ̀ yẹn wá touch mind mi níjọ́ àkọ́kọ́ ọ̀rọ̀ yẹn wọ́n dàjẹ́ sí wọn àwọn pé èmi di ọ̀rọ̀ pàtó ti dijọ́ kejì ọlọ́run ṣoore kan wọ́n débẹ̀ wọ́n ní Al-Balagh wọ́n ní ọlọ́run tún ṣe léyìn náà mo níbẹ̀ ní sáà lágbára rẹ̀ mo wá kúnlẹ̀ wọ́n ní Al-Balagh èmi kò rọ̀ rẹ lónìí àmọ́ mo fẹ́ ṣàdúrà kan fún ẹ mo sì fẹ́ gbọ́ wọ́n ní kí làdúrà náà wọ́n ní gbogbo tí ń gbogbo wọ́n ní gbogbo oore tọ́lọ̀ ń ṣe fún ẹ̀yẹ́ lọ́wọ́ mọ́jú bàjẹ́ wọ́n ní kọ́ lọ́wọ́ láti ẹ̀kọ́ ló ṣe bẹ́ẹ̀ fáwọn náà wọ́n ní àmọ́ táwọn bá ń ro ibi sí mi láyé gbogbo ibi táwọn bá ń ro sí mi kó ṣe sínú ayé àwọn náà táwọn máa wọn. Allah. ẹ gbọ́dọ̀ tó bí ẹ̀ mọ́ yàtọ̀. Ọlọ́kọ̀ ni ó ti tàṣọ làkàyà Mùsá. láti bọ̀ tó ń bí nísìn ẹni tí bẹ́lẹ́gbẹ̀ rẹ tó bá sọ fún pẹ̀tọ̀ gbogbo tí mo ń rò sí ẹ ọlọ́run jórí bẹ̀ fẹ́mi náà ó rí àwọn èèyàn tí wọ́n dojú bolẹ̀ nísìn. Wakumullahu al-karima. sọ́rí ajókòó tira wa ni ní ti bẹ́ẹ̀ kó ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ní jòjò. Tàṣọ làkàyà Mùsá. ọlọ́run wọlé nígbà Muhammad Ọlọ́kọ̀ ni ó ti tàṣọ làkàyà Mùsá. gbogbo orin tá a gbé ní lọ́dọ̀ ọlọ́run kó mú lé wa lọ́wọ́. Àmín. gbogbo aládàáni yẹn sì tọ́ bá ti dàní ẹ̀ tán máa kọrin àdúrà kan. Tọ̀. àbí máa jẹ lọ́dọ̀ ọlọ́run ni mo ṣe kálùwà kan alùwà yẹn wà bò háyà. Tọ̀. gbàtí mo wá jáde kí n tó jáde lọ́lọ́ wá gbórin ni wà mú ahun ló bá dò. Ayakumullah. kò wá sí tàbí bèrè ní sábì àtú sàlámì ní bá ń dọ̀bẹ̀. Alhamdulillah. oníkálukú bá ń tẹ̀ bàṣẹ la bá ń rún. Shukran lillah. gbogbo ayé wa bá bẹ̀ sí ni ẹ̀rí sábì àtú sàlámì ti ń tẹ̀ ni. Alhamdulillah. a máa dẹ́kun ni Àmín. àyàn máa ń dẹ́kun ni. Àmín kéhù. lékeleke funfun. Àmín. látò ní lọ àní wálé mọ́ láíláí. Ní òdì tàṣọ làkàyà Mùsá. jáde o ṣeun mi. ẹ̀ka alákọ̀ọ́dì o ti ìdásó làkàyà Mùsá. nígbà tí wọ́n dà ní ẹ̀ta àbá ti sọ̀rọ̀ tí n bá ti kọrin àdúrà náà tán àwọn afọ àwa kan wà wọn ò lo ìṣẹ́jú márùn-ún wọn ṣàdúrà fún wa. Afakumullah. ọ̀nà tó ti wá jìn Tọ̀. àmọ́ kí tó dà ní ẹ̀ ó yà òun dà. àwọn àfa wa Mọ̀lánà Sheikh Ahmadu Dabibi Pamori. Radiyallahu ta'ala anhu. bá ń wá láì lọ́nu wa mo bùn wọn ní 30,000. ẹ bá ń gbọ́dọ̀ tó ní. Allahu akbar kabira. owó adìyẹ àwọn ọdún yìí. Muhammadun. bàbá wa Nurul Faida ẹ bá ń pariwo síìzè. Síze. èèmọ̀ tó ṣe nínú ayé wọn kò wípé ìmọ̀lẹ̀ ń bẹnu ayé wọn. gbogbo ẹni tó rí bàbá yẹn sójú láyé nífẹ̀ẹ́ rẹ̀. àwọn èèyàn wá rí pósítà wọn wọ́n wá ti torí wọn pè mí pé ẹ sà ṣé ìwù mọ́ nínú àwọn. bàbá Nurul Faida ẹ ń gbé wọn bọ̀ lọ́dọ̀ yìí wọ́n wá ṣàdúrà pé ní bẹ́ẹ̀ ni ó ní bàbá náà wọ́n rí ìmọ̀lẹ̀ wọ́n ń gbénu mọ́lẹ̀ wọ́n ń jẹun mọ́lẹ̀ wọ́n ń sùn nù mọ́lẹ̀ ayé wọn wá dì mọ́lẹ̀. nítorí bàbá ni àti nítorí tí ń wà mọ̀lídìí náà. Allah. mo wá wò pé bàbá tuntun gbẹnu pósítà tuntun wá ń dọbẹ̀ yìí bàbá wa Nurul Faida apàdà sábúrò ní kàn yín. Àmín. La ilaha illallah. La ilaha illallah. owó 20,000 bẹ́ẹ̀ wà ní mọ̀lúdì wa lálẹ́ yìí owó àdúrà tẹ́ ṣe fún gbogbo jama. Allah. ẹ bá ń pariwo Allah. Allah. màmá mi nínú bàbá wa Khalifa bàbá mi Sheikh Ismail owó Afsa Allah. 5,000 naira Allah. ó dè ló. 55. ẹ̀yin mo ní kọ̀mpútà bẹ̀bí. Ayakumullah al-karima. ó jẹ́ 55 kó. màmá mi nínú ilé màmá tó bí mi àwọn ni wọ́n bẹ ń kalẹ̀ yìí Ọlọ́run bá fún màmá náà lálàáfíà. Àmín. má jẹ́ ká burú ṣe wọ́n. Àmín. má jẹ́ kójú wọn lé wọn gọ́rígọ́rí. Àmín sheikh. ká túbọ̀ jọ lánàá pẹ́. Àmín. Ọlọ́run má sì Àmín. jẹ́ kó wàhálà bá wọn. Àmín. owó 10,000 naira. Muhammadun Makiyo Isula Rabbi. Honorable Tala owó bàbá ń pamọ́ ni èmi bò wọ́n 30,000 èlò lẹ́bùn. ní ìsìnfẹ́ wàhálà ìfẹ́ wàhálà ẹnikẹ́ni ẹni bá mọ̀ pé bàbá yẹn jẹ́ karama lọ́dọ̀ òun náà fẹ́ sáde àwọn bàbá Mudir wọ́n mú 1,000 wá bàbá wa Sáídèdè 1,000 kó kálukú máa mú wa ní torí táìmù ti lọ a sì fẹ́ gbádùn àwọn ẹni Ọlọ́run dáadáa. Wakumullah. àkọ́kọ́ nù ni. ń bọ́ mo bá dé
Màmá mi 10,000. Adiyatun. Màmá wa nínú màmá wa àgbà ní Pamuri. Wakumullah. Owó 5,000. Ó di 70,000. Àwọn ọmọ tí bàbá Pamuri Ànábì. Wakumullah. Tí wọ́n jẹ́ àbúrò ìyá mi. Ìkan náà ni wọ́n. Bẹ́ẹ̀ bá fẹ́ dalérú ní wàá sọ pé wọ́n ṣe kan náà. Baba. Ìjọ tí wọ́n dẹ̀ ti di kan náà kékeré báyìí ni wọ́n wà. Wọ́n ọjọ́ ọmọdún 12 ọmọdún 13 lọ tí wọ́n ti délé àfọlọ́. Akramakum Àwọn ilẹ̀ yà kó lórí wọn yìí. Allah. Ṣé àwọn eléyìí àwọn ènìyàn oníbùn lówó? Ta. Aláìlú tó lábàá jọ ogún bàbá pàdé Pamuri 5,000. Owó ní tán lọ́wọ́ yín. Amen. Alibarika na Muhammad. Oya. Màmá àgbà ní Pamuri owó 5,000. Ó dé lò. Naam? 75. Oya, pé báàgì náà dà. Anda. Ó wà máa ń yẹn lẹ́rẹ̀ bí fẹ́ gba àsìkò lẹ́yìn ká ṣàdúrà lókun. Naam. Sọ dáadáa sọ ẹnìyẹn yìí mọ́. Bàbá wa Sheikh Ismail 2,000 fún màmá ìyá mi. Ta ni alámọ̀nà? Alámọ̀nà mo pe o tí ó gba owó àwọn ẹni Ọlọ́run sóríire. Allah. Tó ní gbà bọ́ síbò mi. Kuluma. Mọ̀ bá fà. Bàbá yìí. Fi baiti indi. Nurul Faida. Èló ń bọ̀ fún wọn lẹ́ẹ̀kan 20,000. Ẹ̀yà mu wa. Ọ̀yà ta ló bá fún bàbá wa Nurul Faida ló tọ̀. Ọ̀yà máa bọ̀ wá jí lọ. Bàbá Nurul Faida ni wọ́n ní máa kọ́ lọ fún bàbá yìí. Ta ló fi 1,000 kún? Bàbá Mudir ló fi 1,000 kún. Màmá wa ní Pamuri àbí ní Odorodu. Náà ta ló mú wa? Sáyidèdè 1,000 owó ìyá mi. Mùsùlùmí. Ayakumullah. Títání. Fi umil jaza. Àánú rẹ ni mò ń fẹ́. Ìyọ́nú rẹ ni mò ń wá. Àánú rẹ ni mò ń fẹ́. Ọlọ́run wọlé àwọn tí Ọlọ́run yọ́nú sí. Ní kọ̀rọ̀ àti ní gbangba. Bí èèyàn bá mẹ́nu lọ́rọ̀ wọn, inú ń tì á sì máa dùn. Ọlọ́run ló yọ́nú sí wọn. Ọlọ́run ò máṣálá yọ́nú sáwà náà. Àmín. Ọlọ́run ìdánu mọ́jú wa yìí, Ọlọ́run kó yọ́nú sáwà náà. Àmín. Gbogbo ń tàn fẹ́ Ọlọ́run bá wa fẹ́. Àmín. Èyí tá ò fẹ́ Ọlọ́run lè jìnà sí wa. Àmín. Ọlá alibarika nebo Muhammad. Ọlá la ilaha illallah. La ilaha illallah. Sàbí ilayka azimu. Wá tó bá ti fẹ́ ṣàdúrà yẹn, wà wá jókòó dáadáa. Jókòó dáadáa, a má jókòó bí àárọ̀. O ti dàníyàn nìyẹn. Wà wá gbọ́ orí ìdúró lọ wà ó dúró dáadáa. Tó wá gbọ́ ní jókòó lọ wà ó wà jókòó dáadáa. Sàbí ilayka azimu. بياك كولا فزفاري أفوك في فعالي من الكرام فكن أستغفر الله سامي من يتوب إليه أشمي قبوقا Allah. Ipò gíga tí mo fẹ́. Fi ṣáṣá mi. Yá fi sùn. Lórí ọmọ. Wàdùn mi lọ. Fún mi láàfíà tó gbọ́. Pẹ̀lú ẹ̀mí gígùn tó pé. Àtúbọ̀tán mi jẹ́ kó dá. Kì í má kábàámọ̀ pé mo wáyé. Àlékún ìkẹ́ fún Muhammad. Àtàwọn aráàlú òjíṣẹ́. Allahu Allahu Allah. Allahu Allahu Allah. Allahu Allahu Allah.
العزة عما يصفون. bẹ́ẹ̀ àwọn mukadamu yẹn envelope yìí dà.